الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. àwọn tírà tí a fẹ́ kó jáde yìí wọ́n jẹ́ tírà mẹ́rin. tó alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ni àlàyé ìtumọ̀ al-adab al-mufrad ti al-imam al-bukhari. tírà tí imam al-bukhari tí wọ́n ṣe tó dá dúró gédégbé lórí àti kọ́ni lẹ́kọ̀ọ́ ìwà àti bá ti ṣe máa lo ìgbésí ayé ní ọ̀nà tó bá ti Allahu mu tó ṣe déédéé pẹ̀lú lànà Nabi sallallahu alayhi wa sallam. nítorí pé ìwà pàtàkì nínú ìgbésí ayé ọmọ èèyàn. ẹni tí ó bá wà tó ṣe pé kà ń ṣe ilé ayé kò ní wà bí òkú ni wọ́n máa ń perú olúwa rẹ̀. ìwà lèèyàn. àwọn àlòmọ̀ kan tó máa ń sọ̀rọ̀ wọn tó máa ń júwe wọn pé wọ́n wà níbì kan ìwà ni wọ́n ní. àwọn ẹni tí ò bá ti níwà mọ́ wọ́n máa kà wọ́n kún bí òkú ni. ẹ̀sẹ́ni tí ń bá wọn ṣe àwọn náà bẹ́ẹ̀ nìkan ṣe bí òkú ni wọ́n dà. tó a sì mọ̀ yí pé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn tó mójútó ká hùwà tó dáa jù. so alimami al-Bukhari ti síwájú ṣe tírà kan nínú Sahih al-Bukhari wọ́n pè ní kitabul adab. kitabul adab yẹn ibẹ̀ wọ́n ti ṣàlàyé oríṣiríṣi ẹ̀kọ́ oríṣiríṣi ìwà eléyìí tó yẹ kí mùsùlùmí ó ní. ṣùgbọ́n àwọn àdìsí tí wọ́n kọ sínú kitabul adab yẹn ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ iye àdìsí tí ń bẹ lárọ̀ọ́wọ́tó wọn ní àwọn àdìsí táwọn náà ní í ṣe pẹ̀lú ìwà àti bó ṣe yẹ kí mùsùlùmí ó máa ṣe. ìdí nu wọn fi wá kọ tírà kan tó wọ́n pè ní al-adab al-mufrad yẹn ni pé tírà nípa àwà èyí tá a yà sọ́tọ̀. gbogbo àwọn àdìsí tó wá wà ń bẹ ọ̀pọ̀ gan débi pé ó lé ní ẹgbẹ̀rún kan àdìsí àti bí 100 ó tún lé. so nínú tírà yìí al-imam al-Bukhari rahimahullah wọ́n kó àwọn àdìsí yìí jọ sínú rẹ̀. àwọn àdìsí yìí tírà yìí bó ṣe pàtàkì tó ìwádìí fi hàn wá pé àwọn olùmọ̀láyé jọ̀hún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àárí àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ fún tírà yìí nípa pé kí wọ́n ṣe àlàyé rẹ̀. so àyàfi ẹnìkan nínú àwọn olùmọ̀ tó yẹ pé kọ̀pẹ́kọ̀pẹ́ ni làwọn náà ṣaláìsí nínú àwọn olùmọ̀ India. bó fẹ́ kó ṣe pé Sheikh Al-Albani rahimahullah àwọn ṣe tírà oríṣi méjì lórí al-adab al-mufrad yìí níbi àti ṣàlàyé yànnàná àwọn wo ló fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé nínú àwọn àhàdíìsì tírà yìí àtàwọn wo ló láàyè. wọ́n pe tírà alákọ̀ọ́kọ́ ní sahihul adab al-mufrad ẹlẹ́ẹ̀kejì wọ́n pe ní da'iful adab al-mufrad. so àwọn àdíìsì tó jẹ́ sahih nínú al-adab al-mufrad àwọn èyí tó jẹ́ da'if tọ́lẹ̀ nínú al-adab al-mufrad. so àdíìsì bíi mẹ́ta bíi mẹ́rin nìkan nínú al-adab al-mufrad gbogbo bá ti ṣe pọ̀ tó ńlá rí kí Sheikh Al-Albani kò ṣe dájọ́ kan lórí wọn ó dákẹ́. so nígbà tí àwa túmọ̀ tírà yẹn tá túmọ̀ rẹ̀ sédè Yorùbá gbogbo nǹkan tí Albani bá sọ lórí hadith kọ̀ọ̀kan iná là tún kọ sí ojú ewé ìwé lágbọ̀n àṣàlẹ̀ lọ́nà tó ṣe pé ẹni tí bá ń kà yóò fi láǹfààní àti mọ èwo ló fẹsẹ̀ rinlẹ̀ èwo ló kù díẹ̀ káàtó nínú àwọn ìgbà wáyé. torí bẹ́ẹ̀ nìlànà àwọn ahlu sunnah wal jamaa àwọn máa ń gbìyànjú láti jọ jẹ́ pé hadith tẹ̀ ń bá ń kà kẹ́ mọ̀ kí ni ìdájọ́ rẹ̀ tẹ́yìn náà fi lè máa fi sẹ̀rí àbí tẹ̀tẹ̀ fi ní fi sẹ̀rí. torí kọ́ mọ̀ jẹ́ pé àwọn kọ̀ǹdẹ̀ àdìsí náà lẹ́kàn máa kó ká lẹ́rù pé nǹkan gidi kan ni ẹ̀ ń ṣiṣẹ́ tọ̀. so a sì mọ̀ pé Imam al-Bukhari wọ́n pè ní amirul mu'minina fil hadith. òun la láṣẹ àwọn olùgbàgbọ́ òdodo nípa hadith. so tírà tí ọba kọ kò sí tàbí ṣùgbọ́n tírà yóò jẹ́ tírà tó ní kìmí tó lóòrìn nítorí ta ló kọ al-Imam al-Bukhari. torí ẹ̀ atúmọ̀ rẹ̀ sí Yorùbá fáǹfààní àwọn elédè Yorùbá táwọn náà fẹ́ mọ ọlọ́kan ọ̀jọ̀kan àwà eléyìí tẹ́sìn Islam fi kọ́ wa ọlọ́kan ọ̀jọ̀kan àṣesí eléyìí tí Islam fẹ́ ká máa ṣe nítorí ká lè bá a dá níwà ká lè bá a dá ní ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ wa kí ìbáṣepọ̀ wa pẹ̀lú ẹlẹ́dàá wa náà kó tún lè bá a dán márán. torí ẹ̀ bí Imam Bukhari ṣe kọ tírà ẹ̀ tí ń wúlò fún àwọn elédè Lárúbáwá àwọn ẹni tó gbé èdè Lárúbáwá afẹ́kànfàníyàn náà dọ́dọ̀ àwọn ẹni tí ń sọ èdè Yorùbá eléyìí ló fà la fi túmọ̀ rẹ̀ sí Yorùbá. tírà ẹlẹ́kejì a pè ní Misbahu Saliki fi ilmi al-fara'idi ala madhhab al-imam Malik rahimahullah. tírà yìí ó ní í ṣe pẹ̀lú báwo la ṣe máa pín ogún ní ojú ọ̀nà madhhabu ti imam Malik. so tírà yìí ó jẹ́ tírà tí ó ṣe pé
nígbà tí a máa ń kọ́ àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ yunifásitì ní ìlú òkèèrè, a máa ń kọ́ wọn ní ìmọ̀ nípa bá a ṣe pín ogún. Eléyìí fún wa láǹfààní púpọ̀ láti jẹ́ pé púpọ̀ nínú tírà tán kọ nípa bá a ṣe pín ogún láyé yìí ní gbogbo madahib aláǹfààní láti kà wọ́n. A sì láǹfààní láti ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ètò ìṣirò ọlọ́kan-ò-jọ̀kan tá a máa ń ṣe nínú ilm al-fara'id. So láti ìgbà yẹn wọ́n máa ń wá tírà wo ni wọ́n kọ lọ́dọ̀ màlìkíyà tó náà tóbi tó kó gbogbo nǹkan wọ̀nyí sínú. So mi ì rí gbogbo àwọn tírà tán kọ. So àwọn ń ṣàlàyé nípa tó jẹ mọ́ fiqhul fara'id ni. So wọ́n yìí sábà ṣàlàyé fiqhul fara'id pẹ̀lú hisabul fara'id. So pàápàá ní madhabul maliki. So téèyàn bá sì ń kọ̀wé láyé ìyẹn máa ń kọ̀wé láti fi kún títí bẹ́ẹ̀ ni kì í ṣe pé tó wà lọ́kàn máa dàpọ̀ lọ́ máa dọ̀tí tákàdá. So ìwọ náà mú tuntun wá èyí tó ṣe pé kò sí tẹ́lẹ̀ tí ó fi jẹ́ pé o ti ran ilé ìkówèé sí táwọn èèyàn ti máa wá kàwé ti Islam lọ́wọ́. So alhamdulillah, so tírà yẹn ó jẹ́ nǹkan tí mo ti kọ bí 20 ọdún sẹ́yìn. So mo tún wá àtúnyẹ̀wò lórí ẹ̀ tó fi wá di gbígbé jáde nísìn. So tírà yẹn pàtàkì nítorí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àti kíkọ tírà yẹn ó hàn sí mi pé àwọn nǹkan kan pọ̀ nínú ilm al-fara'id lọ́dọ̀ màlìkíyà tí ò sí ní madhahibu mi. So kò sí ní madhahibu mi gẹ́gẹ́ bí al-iqrar wal-inkar, bákan náà babu sulh, so bákan náà babu al-wasiyya, so bákan náà àwọn masáìl kan wà tó yẹ pé nínú madhabul maliki àwọn ti yapa sí fiqhu Zayd ibn Thabit eléyìí tó jẹ́ pé orí rẹ̀ náà ni wọ́n ma fara'id ti malikiya náà lé lórí. Àwọn masáìl yẹn jẹ́ 3, so gbogbo àwọn kan yẹn ṣàfojú hàn léyìí tó ṣe pé insha Allah tírà yóò ṣe ìrànlọ́wọ́ gidigidi fún àwọn ẹni tó bá fẹ́ ìmọ̀ nípa bá a ṣe pín ogún ní fiqhan wa hisaban ní tó ní ṣe pẹ̀lú àgbọ́yé rẹ̀ àti ìṣirò rẹ̀. So bákan náà níparí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwádìí tó wà nínú tírà yẹn a tún fi àwọn ìdánwò tí ìgbára gbóná sí ìparí ọ̀kọ̀ọ̀kan lọ́nà tó fi jẹ́ pé àwọn tí bá ń kà ẹ̀yin náà gbìyànjú láti wá èsì fáwọn ìbéèrè tó wá lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tẹ́ fi máa báwo lẹ ṣe ń gbọ́ yé sí. So eléyìí ń jẹba. So tírà ẹlẹ́kẹta pé ní sittu rasail fi ahkami masaila fil hajj. So àwọn ìwé oríṣi 6 ìlà kójọ sínú tírà ẹyọ kan àmọ́ gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú ìdájọ́ al-jumu'ah. Ìwé kan nínú àwọn ìwé yẹn á sọ̀rọ̀ nípa sọ́tọ̀ kí ààyè tí wọ́n ti máa mọ́ṣáláṣí tí wọ́n ti máa ṣe jumu'ah kó pọ̀ nínú ìlú kan nítorí pé eléyìí ó ń bẹ nínú àwọn kan tó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ béèrè láti ìgbà tí a ti wà ní òkè ọya lọ́hùn. So àwọn yẹn máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ ó sì ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà, so a gbọ́dọ̀ wá ojútùú fún. Ẹlẹ́kejì òun náà ní tírà tí ó tún ní í ṣe pẹ̀lú wípé ǹjẹ́ tó bá ń ṣe kútúbà lọ́wọ́ lọ́jọ́ Jímọ̀ ṣé ìgbàláyè wà fún wa láti ṣe tahiyyatul masjid àbí kò sí ìgbàláyè fún wa láti ṣe bẹ́ẹ̀. Ìdí tí eléyìí náà tó fi jẹ́ tírà ká tún kọ yàtọ̀ òun náà ni pé ó máa ń dá wàhálà sílẹ̀ pàápàá láwọn agbọn ibi tí wọ́n ti ń tẹ̀lé ẹni tí màlìkíyà bá wí tí wọ́n fẹ́ takò. So ó bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà láwọn àyè ibì kan. So ẹlẹ́kẹta tírà ta tún ṣe nípa pé sọ́tọ̀ kí a ṣe khutuba jumu'ah lédè míì tó yàtọ̀ sí lárúbáwá fáwọn ẹni tí ì ṣe lárúbáwá àbí kọ̀tọ̀ nígbà tá a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá ti sọ khutuba pàápàá àwọn Yorùbá wọn rò pàdùà ni. tó débi pé tí ìmáàmù bá ń ṣe khutuba gángbà mi tó bá ní ayuha nnas àmì làwọn èèyàn máa ń wí. So àwa ṣèwádìí pé ǹjọ́ tọ́ kí wọ́n ṣe khutuba lédè tí kì í ṣe èdè lárúbáwá fáwọn ẹni tí kì í ṣe lárúbáwá tí wọ́n á sì gbọ́ èdè lárúbáwá. So tírà ẹlẹ́kẹrin òun dá lórí pé tí ọjọ́ jumu'ah tó bá bọ́ síjọ́ ọdún ṣé á ṣe sọ̀látùl Eid á tún ṣe sọ̀látùl jumu'ah àbí tá a bá ti ṣe Eid ó ti tó àbí jumu'ah aláṣẹ tá à ní ṣe Eid àbí tá a bá tiẹ̀ ti ṣe sọ̀látùl Eid á ní ṣe sọ̀látùl jumu'ah lọ́jọ́ náà bẹ́ẹ̀ á tún ní ṣe sọ̀látùl dhuhr sọ̀látùl asri nìkan lákàn sí. So eléyìí náà tírà kan ni. Tírà ẹlẹ́karùn-ún òun ní í ṣe pẹ̀lú wípé ǹjẹ́ tójò bá rọ̀ ní ọjọ́ jumu'ah ṣé a lè pa sọ̀látùl jumu'ah ká papọ̀ pẹ̀lú sọ̀látùl asr àbá lè papọ̀.
nígbà tó ṣe pé lẹ́yìn náà bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé ìdájọ́ tó rọ̀ mọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ ìjọ tọ́ kọjá pé tójò bá ti rọ̀ ńkọ́ lọ́jọ́ jùmọ̀ a lè ṣe sọ̀látùl jùmọ̀ ká papọ̀ pẹ̀lú sọ̀látùl ásìr kó tó wá kan tírà ẹlẹ́kẹfà eléyìí tó ṣe pé òun dá lórí pé lọ́jọ́ jùmọ̀ eléyìí mi rántí tírà tó jẹ́ ẹlẹ́kẹfà yẹn òun náà sáà ní í ṣe pẹ̀lú aljùmọ̀ tó lẹ́yìn eléyìí tírà ẹlẹ́kẹrin òun ní í ṣe pẹ̀lú imamatun nasi wa dirasatu ahkami dirasati ba'di ahkami dirasati ahkami ba'di al-masail al-muta'alliqati biha ìyẹn ni pé ṣíṣe ìmáàmù fáwọn èèyàn àti ìwádìí nípa àwọn àdájọ́ eléyìí tó rọ̀ mọ́ ṣíṣe ìmáàmù fáwọn èèyàn so àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ṣíṣe ìmáàmù fáwọn èèyàn so gbogbo ilé tírà ẹlẹ́kẹfà mo ti rántí ǹjọ́ tó ká ṣe sọ̀látul jumu'ah kó tó di pòrùn yẹ tàrí tá a lè ṣe júmọ̀ aláàárọ̀ láti pé ń bẹ́ẹ̀ nú àwọn kan ti ń dá oríṣiríṣi awuyewuye lẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà táwa máa ń kọ àwọn máa ń kọ láti yanjú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe áwọ̀ lórí ẹ̀ tí ò yé tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn torí kó lè bàa jẹ́ pé mójútó wá báwọn èèyàn nípa ẹ̀sìn wọn yìí sì ṣe fẹ́ni tó wà lónìí wọ́n máa ń kọ tírà kalẹ̀ ni fún gbogbo ẹni tí ó máa bẹ láyé títí láéláé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàwọn náà lónìí ọ̀pọ̀lọpọ̀ tírà tá ń kà wọ́n ti kọ ẹgbẹ̀rún ọdún ti lé àwọn tírà wà tán ti kọ láti nǹkan bí ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún méjì ó lé ọgọ́rùn-ún mẹ́ta èyí tán kọ lẹ́yìn nǹkan bí oṣù mẹ́fà wà èyí tán kọ lẹ́yìn ọdún mẹ́fà wà èyí tán kọ lẹ́yìn ọgọ́ta ọdún wà so gbogbo ẹ̀ lóríṣi tóró ní máa ń ṣẹ́kù nítorí bá kọ sílẹ̀ ló máa ń ṣẹ́kù so àwọn tírà wà yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí so àwọn náà ní tírà tí a fẹ́ gbé jáde ó ti wà ńlẹ̀ so ìgbéjáde rẹ̀ yóò wáyé ní alákọ̀ọ́kọ́ yóò wáyé ní Ṣakí ní ọjọ́ 25 oṣù tá a wà nínú rẹ̀ yìí so inshallah níbi ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe ní Ṣakí lọ́jọ́ yìí ni wọ́n á ti gbé àwọn tírà mẹ́rẹ̀ẹ̀rin jáde nígbà àkọ́kọ́ kólú ẹlẹ́dàá kó ṣe ń rọrùn fún ọ láti ní ọ̀kan nínú rẹ̀ kó sì ṣe ní sábàbí eléyìí tí a fi ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kólú ẹlẹ́dàá kó lò ní sábàbí kan téèyàn fi rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà fún àwọn tá a gbìyànjú láti kọ́ ẹni tó bá sì kà kó lọ àkófisọ náà láǹfààní kó lò ń sábàbí kan tí ó jẹ́ kó náà fi rọ́nà lọ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum.